lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ọmọ kéwú ìfẹ́ àfà onítọ́mọ tí wọ́n lè pàfà owó tọ́mọ tí wọ́n bá fi yí àfà rẹ̀ àdúrà làákà sí àfà tí wọ́n bá yìnbọn tí wọ́n bá fi yí àfà wọ́n wá kà sádùúrà kọ̀gbà fọwọ́ rẹ̀ wá pé bó ṣe rí nìyẹn. àwọn tí wọ́n ti lọ láwọn bàbá mi ọlọ́run ó ṣòro fún kálukú lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́dúnjú ọkọ mọ́ sẹ́ẹ̀tì dání ó ti gbá pé nábàlẹ́yìn àgbà tó ti gba kọ́ọ̀bù òṣìṣẹ́ ni ó lè bá séwù nínú tọ́lọ̀ ń bù fún lọ́lá bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim ó ti gbá pé ó ti gba kọ́ọ̀bù òṣìṣẹ́ ni ó lè bá sé Ibrahim nínú tọ́lọ̀ ń bù fún lọ́lá bẹ́ẹ̀ làwọn bàbá tí wọ́n lọ Mọ̀lánà Sheikh Adam bàbá Miskin bàbá Sheikh Kamal àtàwọn àfa kọ̀ọ̀kan ká tó wá kọ́gà gbogbo wọn tí wọ́n ti ẹ̀lẹ́ kó fìdí ẹ̀ òun là nábì wa Muhammad kò sínú tọ́lọ̀ ń dẹ́láyé síwájú ìtọ́dá kó tó dé àti tọ́dá ńgbà tí ń bẹ àti tí wọ́n máa dá ńgbà tí ò sí mọ́ kò lè yọrọ ànábì mọ́ ọlọ́run ti parí ànábì pé kọ́ máa jẹ́ hátìm tọ́ba ní hátìmù yẹn hátìmù gbogbo nǹkan ni kìí ṣe lẹ́gbẹ̀ẹ́ kan ànábì sí gbogbo nǹkan pátápátá kò ṣírò ẹ̀ nínú tọ́lọ̀ ń dánú wo àmọ́ bí tó ń gbádùn kó ti máa ṣoríire látara bẹ́ẹ̀ bọ́ bá ti bùkátà nẹ́bì sí tó o ti fẹ́ràn nẹ́bì sí tó o ṣàkólẹ́kà nẹ́bì sí tó o máa rírì ànẹ́bì sí látara tiẹ̀ ní ọlọ́wọ́ wa bu tiẹ̀ náà fọ́ látara tà nẹ́bì ẹ̀ náà bùbù kan lá nẹ́bì àdìsí gbogbo àti màní anásọ̀ Malik ọ̀nà wọn náà bí anabi Muhammad léèrè sallallahu alayhi wa sallam. Mata saatu ya Rasulallah. ètò wọn náà zọ̀ wọ́n di bí anabi ní pé mata sáà ìgbà wo lọ́jọ́ ìpínlẹ̀ àlìkìyámà fẹ́ dé. Wa qala Rasulullahi ma dalika laha. nínú nǹkan tí wọ́n béèrè lọ́dọ̀ anabi tí kàláyà yìí di ẹgbẹ́ kéèyàn mẹ́rin lọ́bẹ̀ òun lọ́rọ̀ àlìkìyámà. Tora nabi ma faliki amoro ó sì ma faliki amọ̀ rọrùn nítorí gbogbo ntọ́lọ̀ ń fi ròyìn àríkíámà kìí ṣe nǹkan rọrùn ọjọ́ òun ló pè lọ́jọ́ ẹ̀san ta ló lè dúró dẹ̀ sùn ọlọ́run ọjọ́ òun ló pè lọ́jọ́ oṣù ta ló lè dúró sí ìṣòro ọlọ́run ọba. Anábìwá máa ń tí ọjọ́ òun tó kó sínú ọjọ́ tí ó kó gbàdé sáàdì wájú ọlọ́run tó kálukọ́ wa sọ tiẹ̀ kò sí ẹnìkan ayé làásì ti gba lọ́yà ẹni tí ó bá yàn rojọ́ pé agbẹjọ́rò lọ́yà níjẹ́bẹ́ ayé làásì gbà ọlọ́run tó wájú ọ̀pọ̀lọpọ̀ àríkí àmọ̀ kò ságbẹjọ́rò. láyé dákẹ́ ìyàwó ilé mẹ́ni àzínà làwọn ọ̀làmọ́ ló wà bọ́. يوم يقوم والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. Ọ̀rọ̀ ànábì ń ròyìn ọjọ́ òun níjọ́ kan. Ànábì anájọ́ ni gbogbo gàdú tó wò jọ wà pa. Ìyàwó Àìsà wá ń bí ànábì yìí pé òun ọkùnrin
àtòbìnrin ànábì ní ìdààmújọ́ òun kọjá ìdààmújọ́ bí ọjà wọn kọjá tẹ́nì kó lóun fẹ́rẹ́ nìkan bó ṣe wà. Anátọ̀ Málíkì wá ń bí ànábì wá ń sọ yí pé àdàdì tàlà. ìwọ́n tó ń bí nípa ọjọ́ ògbéra kí a máa kí lè ṣe pàtì ẹ̀ gan-an nípa ọjọ́ ní tọ́gà rẹ ti balẹ̀ yìí tọ́jọ́ ògbéra kí a máa kí ló nílẹ̀ lórí ìfà fún. وقال ما عددت لها من كثير صلاتي. ó ní òun máa ń kírun ọ̀rọ̀ yàn èkó òun yẹn kírun ní kẹsí rí صلاتي. òun kírun ọ̀rọ̀ yẹn bóun ti lágbára máa ولا صيامي. àwẹ̀ náà bóun ti lágbára máa ولا صدقتي. òun máa yọ sàká òun máa ṣe sàárà bóun ti lágbára máa. ولكن ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo tó bá kalẹ̀ wù ó ní kò dáhùn lójú òun ń ṣe àmọ́ káwọn ò balẹ̀ sí i nítorí ọgbà kò ní gbà ọwọ́ rẹ̀ lọ́wọ́ bọ́yá òun ṣe bó ti kẹ́kọ̀ọ́ òun ó ṣe ọlọ́run ní ó sọ yìí ní pé ọdẹ apẹ́sí òkìwọ̀n náà ló kí wọn bó ti fẹ́kọ̀ọ́ gbàgbé náà lọ gbà wọn bó ti fẹ́kọ̀ọ́ lọ sàká náà lọ yọ wọn bó ti fẹ́kọ̀ọ́ láàgì náà lọ lọ́wọ́ àmọ́ o. ولكني أحب الله ورسوله. ọlọ́kan ni mo mọ̀ mọ́ra mi. أحب الله ọlọ́mọ fẹ́ràn ọlọ́run. ورسوله. mo sì fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ ìrẹ́ ànábì tọ́jú òjíṣẹ́ ọlọ́run mo fẹ́ràn rẹ̀. وقال الرسول إذا أنت ما من أحببت. ẹgbẹ́ tá ànábì wà fún mi sọ ànábì ni ìsà. أنت مع من أحببت. pé òmìnira rẹ̀ ọ̀bà rẹ̀ lè rí kàkà lè kó oṣù lọ́wọ́ fẹ́ràn ọlọ́run fẹ́ràn mi. ẹ̀ẹ́dọ́ ayélujára àwọn ibi tí ọba tó lọ fẹ́ràn ń bá wà jọ pé dàrẹ́kì á mọ̀. pé mi ní àbáwá mo lọ́wọ́ pé ọlọ́run bá wà lè lọ́wọ́. ibi tọ́lọ̀ ń bá wà ẹ̀tọ́ mọ̀ pé bí ọlọ́run bá wà lànàbì ọ wà. ànábì náà ló tó àṣírí pé bí ọlọ́run bá wà lọ́wọ́ wà fún wa. ọ̀ pé mo ló ti tó àṣírí. ọjọ́ ẹjọ́ pé dàrẹ́kì á mọ̀ ọjọ́ tí ò ní síbò gi. àwọn méjì ọlọ́run wọ́n wà gbòógì jọ náà. يوم لا ظل إلا ظل سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إلا ظله إمام عادل. nígbà tó wá fẹ́ kàn lóde o ọlọ́jọ́ ní fúnra àbá ní sọ̀nà pé tó bá wà ní west lọ́hùn lọ́dọ̀ wa lọ́hùn lẹ́kọ̀ọ́ kankan bóòlù ṣe gbóná ń bẹ̀ kò gbóná tó bí ó ṣe gbóná lọ́rùn yìí. Tọ́ba ti lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó wọ nọ́ọ̀tì yóò máa gbóná sí tọ́ba débi ọ̀nà yóò làwù máa bó ṣe gbóná tó bó ti wá gbóná tó nì wọ́n tó lọ fi kọ́fà rẹ̀ láyé bí wọ́n tó bá dàrí kí á mọ̀ gbogbo tẹ kọ́fà yóò yọ kó bẹ́ẹ̀ yóò wá sọ òòrùn kalẹ̀ tí ó ṣe déédéé àtàrí ọmọ nìyà wọ́n ní bí gbóná òòrùn ọ̀pọ̀ ló sì máa jóná láì gbé kaná. Yóò máa sọ bí bàtí wọn gbọ́dọ̀ so ní nábàá ìlà ìgbè kaná náà kí wọn fẹ́ ló ń bẹ̀ ọjọ́ òun kò ní síbòbí kò sí tẹ́ẹ̀tì kankan gbogbo rẹ̀ ọ lọ gbáà níwájú ọlọ́run tó ń kálukú wà tó ń kálukú dúró fún dájọ́ anábìwá lọ́lọ́ ní jọ́ọ̀nì. إمام عادل. ọlọ́jọ́ òun. يوم لا ظل إلا ظله. tẹ́ǹtì tí wọ́n dájọ́ tẹ́ǹtì ọlọ́run nìkan ni ńlá sí lóhù ọlọ́run nìkan ló ní tẹ́ǹtì ìjọ ni inú tẹ́ǹtì rẹ̀ ń Ìmáàmù ní tí wọ́n ń jẹ́ àyè àwọn VIP ọwọ́ aláwọn kan tí ó pìkì inú òòrùn wípé ẹ̀yẹ ìgbọ́dọ̀ tó dúró lóòrùn lónìí ọlọ́run méjì ni wọ́n. Ìmáàmù ní àdìlú. ọlọ́run àkọ́kọ́ ẹni tọ́lá wo pìkì ìjọ náà pé ọgbọ́dọ̀ dúró lóòrùn ìmáàmù àdìlú. ìmáàmù àdìlú wọn lọ́wọ́ tó ànẹ́bí. ẹbí mo ti lọ́nu ó bẹ́ẹ̀ yàn pé bí ọlọ́run bá wà lànàbí ọwà ẹni ìmáàmù àdìlú. àkọ́kọ́ ẹni tọ́lá wo pìkì ìjọ gbélé àríkí ámánìyàn kó lóòrùn wọ́n máa bọ̀ wá síbò kí lọ́dọ̀ wa. wàsáàbù nàṣàbì ìbádàtì ńlá. ẹlẹ́ẹ̀kejì tọ́lá wo pìkì lọ́dọ̀ ọ̀dọ́ tó dá pé ó lu ọ̀dọ́ rẹ̀ fọ́nà ń kọ̀pọ̀sítọ́ ti rán dáradára
kọ̀fọ̀dọ́ ṣe nǹkan míì kọ̀fọ̀dọ́ balẹ̀ jẹ́ kọ̀fọ̀dọ́ dayé rú kọ̀wá fọ̀dọ́ ọ̀hún dà láti ara rẹ̀ rú gbogbo ntọ́nà ẹnẹ́jì ọlọ́run wàhálà ọlọ́run kó wéṣẹ̀ ẹ̀yìn ọ̀dọ́ ẹ má wéṣẹ̀ wàhálà ọlọ́run má ìkápọ̀ nù gbà lónìí ayé ti bàjẹ́ ayé ti dojú rú ìgbàdẹ̀ ti da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú ọlọ́run ti dọ́ gbogbo ntọ́nà ti fún wa yìí gbogbo ẹ̀dọ́ lọ́wọ́ ó bèèrè lọ́wọ́ wa tó bá di ọ̀gbìn àti kìámà yàtọ̀ sí alúnà. àyàwó ìsìn àní nàí láti sí alúnà àyàwó ìsìn àní nàí. ìdẹ̀ra tí wíìnì jésù ó nìkan ìdẹ̀ra àlàáfíà ìdẹ̀ra ni ọ̀rọ̀ tá à ń sọ tá à ń rí sọ yìí ìdẹ̀ra ni làákàyè tó fún wa yìí ìdẹ̀ra ni tó ọmọ wa lo làákàyè lòkulò ọwọ́ adá làákàyè mú ọlọ́run ti mẹtírètì ẹ̀ ó gbé gbogbo ẹ̀ sáyẹ̀tọ̀ ẹ̀ kó gbé sí ọwọ́ adá làákàyè yẹn rú pẹ̀lú òmùkúmu níjọ́ tí mo ti dàgbà gbogbo ti lọ láyọ̀ kọjá nǹkan mẹ́ta bí wọn bá mu tí wọn á mu burúkutu àbí bí wọn mẹ́mu àmáyé lónìí ẹtú kò ń di ọtí ẹ kò ní burúkutu ẹ kò ń di ẹmu ẹ ti débi rọ́bà ẹ ti débi súsà ẹ ti débi kíni òyò ẹ ti dá gbogbo ẹ. ẹ̀yìn tó ń kálukú wà lónìí nìyẹn ẹ wá ń di làákàyè ẹ wá ń di àrùn ìdẹ̀rọ̀ ọlọ́run ọba tó fún yín àwọn èsì ẹ̀ ẹlòmíì ti wá mú ọlọ́run ọba ọ̀dà ìjọ tó fẹ́ dá fọ́tò tó dá ọlọ́run ọ̀dà kankan kó borí láyé ọlọ́run ní mo bá dọ́nu èèyàn. wọ́n bá lọ bí fásitì wa náà ọ̀dà ọba ń lọ tó ọ̀sán àdé bí ó padà wá ọlọ́run ní ìdílé mi ọlọ́run ọba tí mo bá dọ́nu èèyàn láyé ọlọ́run ní mo dá yín. بأي سورة ما ركب يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك. àwọn ẹjọ́ kan bẹ tọ́lọ́hún máa ń rò ọ̀rọ̀ fún èèyàn ọmọ èèyàn kẹ́ ẹ̀ lè máa wàhálà tó ṣe kẹ́ tó dà kẹ́ ṣe gà àríkọ́bá débẹ̀ ọlọ́run mo pè é ọmọ èèyàn. Kí ló kó tẹ̀jẹ̀ bá yín pẹ̀lú ọlọ́wọ́ ọba àwọn ní. Àlìkẹ́rì mi lẹ́yìn ìkàlákọ̀ọ́kà. Ọba tó lápàlẹ́ lára. Alẹ́bí ìkàlákọ̀ọ́kà. Ọba tó dá ọ. Pásá wọ́ọ̀kà. Ọwọ́ dá ọ ògún ọ̀tẹ̀. Fàdélẹ́kà. Wọ́n bálánsì dídá rẹ̀ ní ọlọ́run wá bálánsì rẹ̀. Bí ìṣúra ti máa ṣá. Inú fọ́tò tó da ló bí ọ sí fọ́tò tó wá dá tó bí ọ sí ọwá dùn ní odò wò ọwá mùmùkúmu ti wá yọ ọwá jọ yàn mọ́ ọwá dá amáláwọ̀ o ti wá sá ọ̀sáláwọ̀ ọ̀sá lójú ọ̀sá lóhùn ọ̀sá ní gbogbo nǹkan ọba gbogbo ẹ̀ jẹ́ ìdẹ̀rọ̀ ọlọ́run ọba kan ni ọlọ́run ní ìdẹ̀rọ̀ ọlọ́run. Látúnṣe àyùnà yóò máa ń ṣeré ọ̀nìnà yìí. Ọ̀dọ́ tí o ṣe bẹ́ẹ̀ tó wà lọ wọjú ayé ẹ̀ tó ní ọlọ́run tó wà ní ọ̀dọ̀ rẹ̀. Wàṣàbùnà sábì ìbàdàn ti lá. Ẹ̀yin màláìkà ọ̀dọ́ máa ń dààmú eléyìí ọ̀dọ́ dààmú ẹ bá píkẹ̀ fún olórùn kọ́ wá jọ́yìn ìwà bíi ta wà yìí. Wàrọ́júlú kọ́líbù mu alákùnbílì ọ̀sáàjì. Àtàrákùnrin kan tí o fi mọ́sáàsì ṣeré ẹ̀mí rẹ̀ mọ́sáàsì ní sùn ẹ̀mí rẹ̀ mọ́sáàsì ní dé àfikọ́ mọ́gbọ́rùn ó ti dé mọ́sáàsì. Yóò máa para mọ́sálásí ni ó ti sọ́ra rẹ̀ ó ti sọ ẹ̀mí ẹ̀kọ́ mọ́ mọ́sálásí tó bá yí ọ̀gbìn rẹ̀ kí á mọ ọlọ́run kéèfì mi ṣeré kéèfì lè mi ṣeré ẹ̀píìkì ẹ̀ máa mú bọ̀ alẹ́ bí ẹ wá ń bí. Wàrọ̀jù láàdì tá a bá bìlà ìjì tábà àlẹ́ yìí wọ́n fún tààrà bọ̀ àlẹ́ yìí. Àwọn arákùnrin méjì tí wọ́n sọ ìjì fẹ́ láàrin ara wọn wọ́n wá máléèjì ara wọn títí wọ́n kójọ lórí ìfẹ́ eré ìfẹ́ náà wọ́n túká sí ọ̀kan lóòkù kan ní ọ̀pọ̀ bàbá wọn lẹ̀ yín wọ́n rí bẹ́ẹ̀ bọ́rọ̀ wọn bá kú alájọ tòun náà ní pẹ́ mọ́ wọ́n sọ̀rẹ́ títí eré ìfẹ́ wọn náà wọ́n tán sí ọlọ́run lẹ́yìn tẹ́sẹ̀rì ìfẹ́ ẹ máléèjì ara yín wájú rẹ̀ jáàmù ẹ píkì ẹ̀kọ́ máa bọ́ àjọ yìí wá ń bí. Wàràjùlù dàtírù ìmúratù sáàtì máa ń síbi wájà màálí. Ẹni tí ó tún gbọ́dọ̀ ó tún píkì
yóò wà lọ́rùn jọ́nà ọlọ́run wọn náà máa bọ̀ ọlọ́run arákùnrin kan tọ́já sí pé arábìnrin tó lówó kọ̀ wá lówó lásán ó nípò gbogbo nǹkan ló ní fún rẹ̀ lọ́wọ́ tó ṣe ọkùnrin lọ́wọ́ pépé wá bá mi ṣèbàjẹ́ tí ìsọ̀nà ẹ̀tọ́ ọ yàtọ̀ ń kọ́ fẹ́ lọ́kọ àmọ́ fẹ́ bá a ṣèbàjẹ́ ni ọlọ́run ní kó wá wò pé ìbàjẹ́ ló lé mi. ọlọ́run ní àbábọ́lá. owó tó wà lọ́wọ́ rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ọlọ́run tó bá lè bójú kò torí mi ọlọ́run ọba tí ó sì bàjẹ́ kọ́ bá dijọ́ ní píkì òun náà kọ́ wájọ́ yìí wá nínú bòtú. wàrà jùlọ tasọ́dẹ́kọ̀ bí sọ̀dọ̀kọ̀ tí ìfà kàfà tàlátàlámù ṣìmọ́lù máa tún fi gun yẹ̀mí nù. arákùnrin kan onísàárà sàárà tó ti fọ́ ọ̀sẹ̀ fọ́wọ́ ọ̀tún ọwọ́ òṣòṣì mọ̀ ọ yàtọ̀ fún sàárà káàdì ọlọ́run nígbà àmì ètò ọba ti tó ṣe pamọ́ kódà tó fẹ́ sọ fún kẹ́kẹ́kẹ́kẹ́ ọlọ́run níwẹ̀ ẹni bẹ́ẹ̀ òun ṣe ń torí ìlú ọlọ́run ó bóyá láti ní torí ìlú ọlọ́run kò sì sọ wọ́n bá jọ pé àkíyàmá ọlọ́run ọyá jẹ́ ìbùwọ́ náà láti ní máa bọ̀ wá sẹ́gbẹ̀ẹ́ níbí. wàrà jùlọ zakara làkàlìyà bàbá dọ̀tí àyìnà. ọkùnrin tí wọ́n dákọ̀ àwọn ọlọ́run ó lè jẹ́ síkìrì ó lè jẹ́ kùránì kíké àwọn ọlọ́run wọ́n dákọ̀ omi máa ń bọ́ lójú ẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní ti bẹ̀rẹ̀ ọlọ́run tí èsì ti kárí ni ọlọ́run ni wọ́n náà máa bọ̀ wá sẹ́gbẹ̀ẹ́ wá ní gbogbo àwọn méjèèjì yìí wọ́n wà ní gbòógì àkọ́kọ́ wọn bí mo ti wọ́n ní ìmáàmù áàdì. àmúni àdì ló. wọ́n sì ìmáàmù áàdì ló kan tó tó ànábì. ànábì wa ń sọ fún anásọ̀ àmàlìkì ó ní ibi tí mo bá wà ní ọ̀nà. ìsáàrùn àǹdàmọ́ àmàní àbábúdà. ó ní mo bá wà ń lọ́wọ́ o tó bá dijọ́ ọgbẹ́ ìdí àríkìyàmá ibi mo bá wà ń ìwà náà ìfẹ́ ló gbé débẹ̀. ìfẹ́ ànábì bọ́ bá ti wá tó lára ẹ̀dá lọ́lọ́run ó fi wá bùkún ọ yóò fi wá dá ọ lọ́lá yóò fi wá sóore fún ọ bọ́ bá sóore fẹ́lẹ̀ mi títí tó lé náà pọ̀ bí àwọn tó ṣe ń bọ̀ lọ́dọ̀ àwọn ṣe ń ti dáná ṣe Ibrahim ọ̀hún orin lè ṣe wá tó báyìí káwọn tó dé ó ti ṣe fáwọn kan náà nígbà náà kó ń bẹ nítorí sí fáwọn kan báwọn kan tó kó ń bẹ tó yẹ tùmọ̀ sí fáwọn nítorí kò gbọdọ̀ rẹ̀ ọ̀la ìkọ̀gbọ̀dọ̀ rẹ̀ o kò ní rí ọ kò lè rí ọlọ́run ní àìní pẹ́ ẹ̀hún ni òfin ní gbó. ó lè yá mi ní wọ́n àbí sáání. ìṣe ọ̀sán ni wọ́n lọ pàtàkì